Awuzubillahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. Ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ kálẹ́, ṣàlàáfíà lẹ wà gẹ́gẹ́ bí èmi on point by two ṣe wà lẹ́ni. Mo fẹ́ kí ọyàn mi tóbi, ṣóyé yín. Àwọn èèyàn sábà sọ ìwọ tó bá ti mọ̀ pé ò lè lọ ṣe surgery, ṣóyé yín. Mo fẹ́ jẹ́ kí ẹ understand bí ọyàn fẹ́ tóbi bó ṣe ń ṣiṣẹ́. Is a thing tó yẹ pé you can need láti jẹ́ kí wọ́n deceive yín. Is a thing you can do on your own. Àfi tó bá jẹ́ pé real condition màá dẹ̀ sọ tẹ́ máa fi wá kàn sáwà, ṣóyé yín bẹ́yẹn. Tẹ́ bá wo picture yìí sìn, mi ò mọ̀ bóyá ẹ rí picture yìí dáadáa. Ṣé ẹ rí picture yẹn? Ṣé ẹ rí pé picture mú ni? Ṣé ẹ rí pé surrounded by it ó ní kíni? Ó ní fat. Even self nínú àwọn duct tẹ́ rí yẹn, àwọn bíi oríṣi àwọn main duct, àwọn collecting duct, ṣóyé yín, tá à ń pè ní àwọn kí wọ́n pè alveolar. Ṣé ẹ mọ̀ pé fátì ó sì wà nú ẹ̀. Ẹ wo bí orí ọyàn tí wọ́n ń pè ní areolae. Ṣé ẹ rí pé fátì wà nú ẹ̀. So therefore nǹkan tí mo try sọ ni pé gbogbo nǹkan tí ọyàn fa is embedded pẹ̀lú fatty tissues, àwọn ọ̀rá gidi. So having said that, àti gbogbo picture tí mo fi hàn yín yẹn, ó ní pé ìwọ tó bá fẹ́ ní ọmú tó tóbi, o need láti eat right. O need láti jẹ nǹkan tó máa jẹ́ kọ́mú tóbi. Báwo la ṣe wá fẹ́ ṣe? A fẹ́ kọ́mú tóbi àmọ́ a fẹ́ kí ara yòókù tóbi. Ṣóyé òun ló wá dífá fún pé tó bá ń lo oil tá fi estrogen ṣe, ṣóyé ó máa tó fi massage, ó máa jẹ́ kó lift up, ó máa jẹ́ kó dàbí, ó máa firm. Tó bá dẹ̀ lift up, ó máa dàbí pé ó ṣe kíni, ó máa dàbí pé ó tóbi sí i. So ìwọ tó bá include estrogen nínú oúnjẹ rẹ, possibility wà pé ó máa jẹ́ kí àwọn duct yẹn kó grow little nínú, ṣóyé. But nǹkan tẹ́ ẹ need ni pé ẹ need láti jẹ oúnjẹ tó máa jẹ́ kí ẹ sanra síbi àyà. Ìyẹn the same thing ọmọ tó bá ti bímọ rí, tí menstrual cycle dẹ̀ wà okay, ó ń produce enough estrogen láti jẹ́ kí ọmú ẹ̀ àti àwọn duct ẹ̀ kí wọ́n grow dáadáa ní èèyàn tó bá fẹ́ ní ọmú, ṣóyé yín. Then ẹ need láti balance stature, your structure. Ẹ má ní bending structure. Ìwọ ní tó bá ní bending structure, definitely o need láti exercise so that kí pectoral muscle rẹ kó lè bá straighten. Tó bá ti straighten, ó máa push out, ó máa wá balance backward, ọmú yẹn máa wá gbé sí, ó máa wá yọrí síta dáadáa. O fẹ́ kọ́ mú tóbi, bẹ́ẹ̀ náà dẹ̀ ni o ṣe báyìí. Ẹ dẹ̀ exercise láti pull kíní ẹ̀ muscle yẹn, kẹ́ pull ẹ̀ intact. Ẹ̀yin tẹ́ bá ti bímọ rí, definitely in no time ẹ máa sanra. Tẹ́ bá ti ń jẹ enough food, ẹ máa sanra. Tẹ́ bá dẹ̀ ti ń sanra, ọmú máa tóbi, fat máa pọ̀. Tí fat bá ti ń pọ̀, the only thing tẹ́ ẹ need láti máa ṣe massaging around yẹn, ó máa lift. Tó bá lift, ẹ rí pé ọmú yín máa dàbí pé ó tóbi. But ọmú bá sanra, tẹ́ ẹ sanra tí ó ní fat nínú, tí ẹ dẹ̀ fún ní massaging tó dẹ̀ wà bí tó dẹ̀ dẹnu kọlẹ̀, ẹ ní rí beauty pé fat deposit sí àyà yín, ẹ lè rí beauty rẹ̀. So nísìnyí, ẹ̀yin tẹ́ bá desire pé ẹ fẹ́ jẹ́ kí ọmú yín firm, ìwọ tó ti bímọ rí o fẹ́ kọ́ ọmú rẹ̀ firm, o lè kàn sí mi. Àwọn kan tá a máa fún yín as in powder àti tẹ́ ẹ máa jẹ, tẹ́ ẹ máa fi ṣe massaging ó wà. Tá a bá wá rí yẹn tó ti bímọ rí, tó ti try tí ẹ̀ tọ́ ọmú rẹ̀ ò yọ, ọmú rẹ̀ ò yọ, o lè kàn sí wa. Nǹkan tó máa fi rá tá à ń pè ní ẹrù àfira tó máa help kọ́mú rẹ̀ jáde síta,
o lè kàn sí èmi on point by 2. So this is on point by 2 using my words for others. Bye for now.